Ya Fatah orúkọ Ọlọ́run tó lágbára ni 70,000 ló fẹ́ ṣe ọjọ́ méje ló máa fi ṣe 70,000 Ya Fatah wàá ṣe ní 10,000 every day wàá bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday á parí ní Saturday wàá ṣe sàárà ẹ̀ ní Sunday bó ṣe fẹ́ ṣe yẹn wàá tún wá ní kí wọ́n bá ẹran Ya Fatah 70,000 wọ́n á bá ẹ ṣe ní 10,000 sínú kẹ́gẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ bó ṣe ń bá ètò yẹn lọ every day ló máa mú Ya Fatah 10,000 á parí sọ́jọ́ méje tó o bá lè hàn àwa hàn òun fi ń fún ẹlẹ́sàmpù ẹ̀ àwa hàn tú tó legit farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sàkáǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680 àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization bẹ́ẹ̀ni so gbogbo ẹ̀dá àdàfẹ́ contact wa fún èké nínú ìpèníjà abẹ́fẹ́ bá wa ra product abẹ́fẹ́ pè wá fún both natural and spiritual problem rather ẹ WhatsApp wa àbíkẹ́ pè wá lórí +234 810 913 1425 ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 Ya Fatah yẹn bóyá wọ́n ní wọ́n ti ti ọ̀nà mọ́yàn wọ́n sénà mọ́yàn wọ́n jẹ́ kó rí ìjákulẹ̀ ó ń máa mú bọ́ wọ́n ti tìlé àgádágodo wọn lọ sọ sódò ègún wà lórí ẹ̀ èpè wà lórí ẹ̀ Ya Fatah máa unlock bismillah ta'ala orúkọ tó lágbára jalla jalaluka ya Allah ó máa ṣe 10,000 every day wàá bẹ̀rẹ̀ Sunday wàá parí ní Saturday bó ṣe ń ṣe yẹn náà ni wàá ti wá máa mú Ya Fatah yẹn wàá máa mú 10,000 lójúmọ́ so á jẹ́ pé o sa Ya Fatah o sa 70,000 láàrin ọjọ́ méje o tún mú fọ́jọ́ méje nǹkan ṣẹlẹ̀ ní dáadáa confam ni tọ́lọ́ àwọn ọba ló ń control ayé bẹ́ẹ̀ ni waqala rabbukum ud'uni astajib lakum ẹ pè mí máa dá yín lóhùn Ọlọ́run bá máa dáhùn Ya Fatah ọ̀nà máa ṣí fún ẹ ọ̀nà gbogbo èkéyìí tó bá kò máa ṣe nínú business bẹ́ẹ̀ ni mo sọ fún yín fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ kí wọ́n náà gba ládá ń bẹ̀ bó ṣe ń ṣe yẹn náà dẹ̀ ní máa gbìyànjú kó máa ṣe sàárà bágbára ẹ bá ṣe mọ́ láàrin ọjọ́ méje nǹkan tó bá wù ẹ kó fi sùn dáadáa ó ṣẹlẹ̀ sí ẹ kódà tó bá ń wọ́ ọmọ ó lè ṣe kò sí nǹkan tó bá wù kó máa wá nínú ayé wo èèyàn ahópin níbi bismillah ta'ala ẹ kọ́ńtàtì wa fẹ́ èké nínú ìpèníjà àwa ní àjà Lẹ́kì Lagos ibẹ̀láwà ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹni tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ẹni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ẹni tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ ẹni táyé ń dà láàmú ẹni tó ní stroke cancer diabetics both natural and spiritual problem abẹ́ni tó fẹ́ ní di product wa kò síbi tẹ́wà tí product wa ò dé ètò àwẹ̀ wà láfi yanjú kéèsì yín fún yín ètò sàárà wà tá fi yanjú kéèsì yín fún yín ètò àdúrà wà tá fi yanjú kéèsì yín fún yín àwọn àlálùpà òdà wà yàtọ̀ sáwọn product tá fi yanjú kéèsì yín fún yín àwọn product náà dẹ̀ ní lóríṣiríṣi all in one natural herbs ní ikú nìkan ni kò lè wò ẹ ti rí ó wà halal ó dẹ̀ wà scientific approved ó wà effective gidi iṣẹ́ ti rí bẹ́ẹ̀ ni prevention ni treatment ni cure ni ó lágbára púpọ̀ àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ bíi miracle leaves transformer caterpillar bulldozer memory booster ẹ kọ́ńtàtì wa bismillah ta'ala ẹ ní kábàámọ̀ ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà a wà ní àjà Lẹ́kì Lagos so inna lizzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba ló ní lọ ṣe Ya Fatah ó mọ̀ dúpẹ́ fọlọ́run ní masalamu ẹ̀la nìkan ìkófin.